bọ̀. Aṣẹ́wó ni ẹ kí mi bá pa ẹ lẹ́yìn kó sọ pé mi kọ́. Kí mi bá pa ẹ lẹ́yìn kí mo lọ rẹ̀ kó lẹ́yìn bá pa ẹ lẹ́yìn. Ẹ̀sùn ni ẹ̀dẹ̀. Ọmọkùnrin inú atlas yé. Bàgọ́lá tọ́ba sí ó sì burú tọ́ba lòun ṣe yóò ṣe. Aládùúgbò. Wàhálà ìbá pa ẹ dànù. Àyìnkẹ́ má bínú. Àṣẹ wọlé bèbè ó bá dúró dàgbò kan òru èní kí n fi ẹ́ fi tọ́ba kí n pa dànù. My dear torí ọlọ́run ò ní pa ẹ́. O mọ̀ pé nǹkan tẹ́mi ń ṣe yẹn ìwọ lèmi fi ra ọjọ́ ọ̀la fún bó ṣe wà yìí ìgbéyàwó olóṣùmùtù láyé kò sí. Mama manage ara wa. Bíi táwọn rògògó àwọn Ọdúnládé Bello yẹn ti máa ń ṣe yẹn so wá gbọ́ èyí tá a ṣe ń ta yẹn part 1 ni o. Part 1. Gbogbo wọn ti gbẹ́nu wọn ti kẹ́nu lẹ̀ pé èmi àti ẹ máa jọ lura wa pa tí n bá ti wá ń gbá sí à kó máa wá pariwo mo kú o wá kàn sí oró mo lọ fún ẹ o. Action. Mo kú ọ ọdún mi pa ìbọn yẹn ayé ọjọ́ mi dáadáa orí mi ọ ìbọn yẹn yẹyẹyẹyẹ. Kí mo gbọ́ ni oró oníyan gbà pé tó bá ní kéèyàn mọ̀ ṣe tó bá ti ṣe ó tẹnu. Hello ṣé police station nu ẹ jọ ẹ mọ bàbá sáde ilé wa sọ́ọ̀rì mo ti gbàgbé pé ẹ sára ilé wa ẹ ní nọ́mbà 24 Yakoyo Street ẹ máa bọ́ ń bẹ̀ Bàkọ́lá ni ó ti pàyàwó rẹ̀ ó lóun ọ̀pá ó sì pa ó ní mọ̀mọ́ pé ọrùn adìẹ egungun rẹ̀ lè jẹ́ ọrùn èèyàn lọ nígbà tó yí báyìí fi pé ó yí lọ́rùn pa ni ẹ tètè má bọ̀ èmi náà ṣe fún ẹjọ́ torí ọ̀nà ẹ tètè má bọ̀ ó pa. Bàkàbírù bó ta àgbàyàn ẹ kàn lẹ́kùn ẹ kàn yóò ṣe dá ẹ já lẹ́kùn. Ọ́físà ẹ káàsán. Ṣẹ́yìn ni bàbá Kàbírù. Bẹ́ẹ̀ ni bàbá Kàbírù. Ẹ̀yin ni ìyá Kàbírù. Bàbá Kàbírù ṣé ẹ pa ìyá Kàbírù mọ́ ni. Ẹni tó bá ní kẹ́mi kú ní ẹ̀sìwájú mi ló máa ṣíwájú mi kú. Oh yeah, sorry sir. Èmi ìpè ẹ̀rọ mi o. Ọlọ́run ní jẹ́. Kí ẹ rí pé ó ṣe fún mi lọ́wọ́. Wọ́n fún tíì ni. Ó fi sẹ́rẹ̀. Láti tíì là ń jẹ lọ́wọ́ kẹ́kẹ́. Ilé aláyọ̀ nílé wa. Ẹ má bínú ìbá wọlé lóòótọ́. Bàbá, ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ ṣe ṣá? Ìmọ̀. Do you know what we call this? We call it deformation of character. Ẹ má bínú ìní ṣe bẹ́ẹ̀ mọ́. Mama, ṣé o kọ́ wá ṣeré ni? Because ẹgbẹ́ mi dìde, ẹgbẹ́ mọṣẹ́ mi dìde. Mama! Officer, get arrested. Èyí wò pa ilé jẹ lọ àbí? Irú yìí a máa ń fún ní kọ́gbọ́n ni. Àwọn àjà ìkọ́gbọ́n fẹ̀yìn tó kù. Ẹ̀yin tó máa ń pass wrong information nígbà tí ò yẹ. Tó jẹ́ pé nǹkan tó ju yín ò rí lè máa pass sórí social media. Officer, get him arrested. Ẹ wá ń ṣe játijàti. Mo wá lájà ni o. Ẹ wá lájà. Ọdún mi! Ọdún mi o!